Africa Content TV. Ìjọ lọ́ta ti gbé fọmísàn yìí báyìí àdúrà sáà lọ ìní ìgbà wọn káàkiri tán àdúrà sí àdúrà rẹpẹtẹ tí ẹ bá ṣe báyìí nílé balógun ọlọ́run ẹ̀bá kí lẹ́yìn ṣe fún ìjọba wọn torí mo sọ fún ṣe ìyá mi pẹ̀lú àwọn ọmọ kásì yẹn múlẹ̀ tí ẹ bá ṣe nǹkan báyìí nílé balógun bẹ́ẹ̀ tó lọ ṣe nǹkan sí káábà nílé barisa ibi tí gbogbo ayé mọ̀ pé tí ẹ bá ṣe nǹkan sílẹ̀ kí ẹ ṣe fọ́lọ́run yẹn fáàsì ẹ̀sán rẹ̀ olóńkà Haji Suleiman Salamu Alaika wala fana makana aliya daga mun insha Allah la karama saju ẹ̀dá la àwọn Ọlọ́run ẹ ti ga pẹ̀lú ko ẹ ti ba ga lai pass kisuri tan ojú àwọn ìtàn bota lọ kí mo je sí adwa ina koko se pass kí àwọn kisuri tan wai ṣùgbọ́n fún ló pọ̀ rẹpẹtẹ ó pọ̀ ìta tó ga jù àdúrà ni pé àpàdà sí aburú mẹ́ni ọwọ́ Ọlọ́run ló tó sí láyé bẹ́ẹ̀ bá ti ga láyé tó bá kú àpàdà sí aburú ìgbà mú kéèyàn wálé ní Ọlọ́run tẹ̀ wáyé láyé olùkọ́ yín náà ni olùkọ́ yín náà ni olùkọ́ àmọ́ ọ̀rọ̀ ìgbà àmọ́ wọ́n gbé àdúrà lásìkò tó pọ̀ ọlọ́wọ́ lọ́kọ́ tẹ́ ń jẹ́ àsùnlẹ̀ mọ́ náà.